qul huwallahu ahad. Tí àyà yìí fi sọ̀kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, àwọn ọ̀ṣẹbọ náà wá bá Ànábì wa Muhammad, wọ́n ń sọ fún alámẹ́gì ní ya Rasulallah ansib lana rabbak, ansib lana rabbak. Èrè Ànábì, à ń tọrọ lọ́dọ̀ ẹ̀mí kí ni ìṣàlàyé àwọn tá ní fàmí Ọlọ́run fún àwọn àdáwà ní kò yá fẹ́ mọ̀ fàmí Ọlọ́run ọba. Ànábì ò wá fún èsì torí kì í kánjú fèsì bẹ́ẹ̀. Nígbà tó bá já sí pé ohun tán bá bí kò ní máa ń pẹ́, ìmọ̀ ń farabalẹ̀, wáhàyí máa ń sọ̀kalẹ̀ náà kó tó ṣe kí ni kó tó fèsì. Ibi ń tọ́ka sí pé gbogbo ìran ẹni tó bá jẹ́ àfáà tó tọ́ láyé sẹ́, kò ní máa sáré ń pẹ́ kóhun fèsì ìbéèrè tó bá kéré jù lọ nítorí kó má bàa ṣe nǹkan gbé fáwọn èèyàn. Ẹ̀kọ́ ni látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìgbà tí wọ́n bi Ànábì léèrè ọ̀rọ̀ yìí, Ànábì wá dákẹ́. Ọlọ́run wá fọ ohùn bí kí ni kúl, Ànábì sọ fáwọn ẹ̀ntàn wí bí kí ni huwallahu ahad. Ẹ̀ntẹ́ ń béèrè ọ̀rọ̀ nípa rẹ̀ yìí o, òun náà ni ọba tó yẹ ká jọ́sìn fún lódodo tó jẹ́ òun nìkan ṣoṣo tí ò pé méjì. Ahadun, gbólóhùn kan ni kò sí méjì fún nínú gbogbo gbólóhùn Lárúbáwá láyé. Eléyìí já ti tọ̀hún yẹn. Ibi tọ́ka sí pé èyí tọ́lọ́hun lò lọ́hun pé iná tọ́lọ́hun lò ó níbi tó lo nǹkan ẹ̀ sí. Ó fi gbé rẹ̀ ga ní pé mi Ọlọ́run bá kọ́ ọmọ tóbi jù bẹ́ẹ̀ lọ. Ó bá ṣe òmí mo lè sọ̀rọ̀. Ṣùgbọ́n yìí ń kọ́ bí n bá ti ní ni kẹ́ ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́sọ̀ọ́ ẹ̀ gbọ́dọ̀ kọjá ẹ̀. Ǹjẹ́ sí pọ́rọ̀ ẹ̀dá ńkọ́ onálà. Ọlọ́run dájúdájú àwọn Ọlọ́run ọba. Aradna al-amanata ala as-samawati wal-ard. A gbé hàn, a ṣí fún wa ń gbé òun nìyẹn ẹ wò. Fún ta ni? As-samawati wal-ard. Sánmà méjèèje àti ilẹ̀ méjèèje, kí la gbé fún wọn, kí la ṣí fún wọn pé kí wọ́n wò ó. Òun náà ni ìwọ̀n ìdógbò, ìwọ̀n àmánà. Ọlọ́run wá dédé mọ̀ọ́mọ̀. Àbánà náà sẹ́ kò pírẹsìsì ẹ̀ ń pé nǹkan báyìí pàtó ni. Ó ju gbólóhùn náà lẹ̀. Jújúlẹ̀ tó júlẹ̀ ní gbólóhùn al tó lò ń bẹ̀. Ifi ń tọ́ka sí gbogbo ohun tó bá jẹ́ àmánà láyé ló kójọ sí inú ẹ̀. Ọlọ́run wá ní gbogbo àmánà ńkọ́ àgbè fún sánmà méjì àti méjì pé ẹgbà ẹ̀bọ̀ wa gbé dání, ẹ̀bọ̀ wa tọ́jú ẹ̀. Kí wá ní àwọn àmánà náà? Alákọ̀ọ́kọ́ àmánà láyé ní kíni? Khuliqtum min ajli al-ibadah. Ngbé mi Ọlọ́run ọba ńkọ́ mo dá yín látàrí kí ni kẹlẹ̀bá ìsìn lọ́hun. Ìsìn lọ́hun burúkú bẹ̀rẹ̀. Ó bẹ̀rẹ̀ mi kí ni ashhadu an la ilaha illallah. Burúkú bẹ̀rẹ̀ nìyẹn. Ló fi já sí pé gbogbo ẹnikẹ́ni tí bá ń kírun láyé, tí ń gbàwẹ̀ láyé, ń yọ zàká, ó lọ hajj, ó tọ́jú àwọn òbí ẹ̀. Ṣùgbọ́n la ilaha illallah, àwa nínú gbogbo ohun tí ó ṣe yìí àárínú ẹ̀. Gbogbo ẹ̀ ṣe kí ni? Haba'an manthura. Kò sí èrè kan fún mẹ́. Ǹjẹ́ ìjọsìn fún Ọlọ́run gbólógbó bẹ̀rẹ̀ bí kí ni ashhadu an la ilaha illallah. Láti ibo, láti inú ọkàn lákọ̀ọ́kọ́. Eré ahọ́n ṣe kí ni? Ó tẹ̀lé. Eríkìríkì ara wa ń jẹ́rìí ohun tí ọkàn tó gbé fáwọn táfún sọ. Ń já sí pé lópin ìgbà tí ọkàn bá ti gba nǹkan kan gbọ́ táwọn tó gbé jáde, má jẹ́ kí iṣẹ́ ọwọ́ ẹ̀ kó já àwọn nǹkan náà kó já ní irọ́ pé irọ́ ló pa. Jẹ́ nǹkan mẹ́ta yẹn ń kọ́ kọ̀bọ́lọ̀ wọn nu iṣẹ́ wa láyé, ó bá dínú iṣẹ́ wàhálà ti wà jọmọ́. Ǹjẹ́ ọba àlekíọ́lá àmánà yìí ó generalize ẹ̀ ní ó ṣe nìkan àpapọ̀ kò yọkan sẹ́yìn. Ǹjẹ́ ó bẹ̀rẹ̀ níbi ashhadu an la ilaha illallah, ó débò wa anna muhammadan rasulullah. Ló fi já sí pé èèyàn kan ò gbọ́dọ̀ wà láyé kó ní ana Qur'ani yìí. Ní Qur'an nìkan mo gbàgbọ́, ìgbà súnà ti ànábì Muhammad sallallahu alaihi wasallam. Tó bá ti sọ bẹ́ẹ̀, ó ṣe mùsùlùmí wọn. Jáde kó ní Islam. Kódà tó bá ń bẹnu ṣe sí ẹ̀ ìyọ́kù látòní lọ, má kórìíra súnà. Kí ló sọ nísìn? Ó bá kórìíra súnà, ó kórìíra ànábì Muhammad. Ẹni ó kórìíra ànábì, mùsùlùmí ni.
ṣe mùsùlùmí o attention tó bá rí gbìyàn kan kórùn gbàjọ tó jẹ́ mùsùlùmí má kórìíra àwọn ìgbà tó kójọ o kò tẹ̀lé fẹ́ inú ọ̀rọ̀ ànábì ló tẹ̀lé o ẹ dákun torí tọlọ́run ibẹ̀ yẹn fún ẹ̀kan ni ó lágbára kọ́mọ wa já sí pé eré ẹ̀ ló wà ó wà kú ó wà dálù kìyàmà ọlọ́run mo kírun láyé mo gbà láyé ìhun tó bá gẹ́ ti wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́kan náà ó gbà nábì gbọ́ gbọ́dọ̀ fẹ́ gbà wọn yòó jí kàbí náà dábìlá kálọ́ fẹ́ kó ẹyọ ní ìyá ọlọ́run kò sóńtọ̀ ọ̀hún ǹjẹ́ ìjẹ́rìí fún ànábì ó tẹ̀lé ìgbà rẹ̀ ṣe wá kankan ní iqamus salah ìrun kíkí àmánà kan nínú àmánà láyé jàmáà ẹ wo bá ṣe ń kírun lónìí kákọ́kọ́ gbé bí pé mélòó nú ìyàn nínú wa lọ́gbọ́ Allahu akbar tí a pèrún tí ń pèrún tára sí tààlẹ̀ kan náà gbogbo ohun tí ń ṣe ó sì fi lọ́lọ́ kírun fọ́rọ̀ wọn ẹ̀yin tẹ́ ń lọ Mọ́kà síbẹ̀ rí náà pàtẹ́ dọ́hùn pàtẹ́ dí Mọ̀dínà síbẹ̀ rí náà ń pé wọ́n ń pèrún ṣọ́ọ̀bù kan wà ṣíṣílẹ̀ ẹ̀yọ́ tó bẹ̀ ó lè jẹ́ wọ́bà wọ́n tún lè sílẹ̀ kọ́mọ́tajà lérí ń pọ́ kàn wọ́n balẹ̀ ń pé o lè náà bó ti ògbó mo lè jà tó kò lè débẹ̀ tí wọ́n bá gbọ́ ó lé ò gbọ́dọ̀ tẹ̀lé òun náà mọ ohun tó fẹ́ ṣe òun lẹ́ẹ̀kan náà. láti pé àwọn eléyìí àdúrà kan wà tá a máa ṣe ń gbé ọlọ́run dákun bá wa sọ bẹ̀ẹ́ di Mọ́kà àdúrà yẹn ẹ̀ mú dání o ta làwọn ará Mọ́kà ta ni àwọn ta ni àwọn ará Benin ọ̀rọ̀ méjì tí ó jọra wọn tá a máa gbọ́n pé wọ́n pèrún gbogbo ohun tán ṣe kí ni tán torí pé lóun pé hayya ala salah kí ni ìtumọ̀ gbogbo ohun tí ẹ ń ṣe ẹ dáwọ́ ẹ lẹ̀ ẹ wá lọ ṣe kí ni hayya ala al-falah gbogbo ohun tí ẹ ń ṣe ẹ fílẹ̀ ọ̀nà ń pé ká lọ jèrè láyé ṣe kí ni ó ti ṣí ẹ máa lọ tí gbogbo àlà ń gbọ́ lónìí ìgbà yẹn láti náà aṣọ náà fi àgbà pẹ̀rẹ̀sì ní gbọ́dọ̀ pààrọ̀ ẹ̀fọ́ aṣọ èrò kíkí ó gbé sínú òṣùwọ̀n ta ló sọ ẹ́ di télọ̀ káwò dáadáa a ní pọ́blẹ́mù o àmánà ó fẹjú á tẹ̀síwájú nísìn ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ ọlọ́run nígbà tí a ṣí han sánmà méjì àtẹ̀ méjèèjì ń gbé ẹgbà ẹ mọ tí wọ́n ṣe fa àbẹ́yìnà wọ́n kọ̀ ń gbé rárá ọlọ́run a lè gbé fa àbẹ́yìnà an yahmilnaha a lè gbé o wa ashfaqna minha ẹ̀rú bà wọ́n pé he o gbà tí sánmà àtẹ̀ méjèèjì tí wọ́n kọ sílẹ̀ ẹwọ́ mi ìyẹn o wa hamalaha al-insan ọmọ ẹni ọlọ́run má gbé bọ̀ àgbà ẹ̀sìn gbá lóòótọ́ ọlọ́run ní innahu kana zaluman ọmọ èèyàn alábòsí èèyàn nìyí o ọlọ́run kàlífì wa à ń ṣe àbá máa ṣàbòsí à ń ṣàbòsí o alhamdulillahi rabbil alamin wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna nabiyyana muhammadan abdullahi wa rasuluhu salawatullahi alayhi wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd adúpẹ́ fún ọlọ́run lẹ́ẹ̀kan sí àtúnjẹ́rìí bákan náà ń pè ọlọ́run ọba kan ṣoṣo ni ajẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìṣòro ọ̀hún báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a máa bọ̀ fúnra wa ilẹ̀ méjèèje àti sánmà méjèèje àmánà lápapọ̀ tọ́lọ́run gbé fún wọn ẹ̀rú bà wọ́n fi lẹ́ ń pé àwọn ò lè gbé sánmà ẹ̀wọ́ ṣe fẹ̀ tó bí ilẹ̀ ṣe fẹ̀ tó kẹ́rù ba ilé yẹn ọmọ èèyàn tí ó wá jẹ́ nǹkankan wá dàyàdé ọlọ́run ní la khalqu samawati wal ard akbar min khalqi nas dídá tọ́lọ́run dá fún mi jẹ̀tẹ̀ méjì ṣe ó lágbára ju bọ́lọ́run ṣe dáwọ̀ ẹ̀dá lọ yẹ́dá wa wọn náà wá wo rẹ̀ ó rí pé dídá ẹ̀ ó wẹ́gan ní dídá tọ́lọ́run dá sánmi jẹ̀tẹ̀ méjì ronú wò kí lọ́lọ́run fi dá ẹ látara yèpẹ̀ wá fi yèpẹ̀ yẹn lẹ̀ sọlọ́run mọ yèpẹ̀ fún rẹ̀ wọ́n gangan tó jòkó kí ni ẹ sperm mi lásán
ó ní àsìkò tó lè ṣe nílẹ̀ tó bá pẹ́ nílẹ̀ yóò di nǹkan lásán kò lè dán mọ́mọ́ wọ́n ní tó jókòó yìí gbogbo ẹ̀ náà ni kò jù bẹ́ẹ̀ náà lọ ọlọ́run wa lo gbólóhùn kan Allahu Akbar ọlọ́run lo gbólóhùn kan fi yí ẹ padà kí ni gbólóhùn náà kún di nǹkan báyìí kún di nǹkan báyìí kún di nǹkan báyìí lẹ́yìn ọjọ́ kan sọ kò tí ọlọ́run pé ogójì ọjọ́ tọ́lọ́run dákọ̀ ẹ̀ṣẹ́ kó yí kó lógójì ọjọ́ pé lẹ́ẹ̀kan náà kó sì máa yí padà kò tí ṣùgbọ́n pé ẹ̀ka lẹ́kọ̀ọ́ òun ni àsìkò bá tó yóò ní kún daman kún lahman kún idhaman bọ́lá wọn ṣe ń ṣe nìyẹn lẹ́nu gbogbo àtàjókòó yìí àwa jókòó tán ní sí wàhálà wa bá gbèsè ayé wa àmọ́ àná tọ́lọ́run torí ẹ̀ fi dá wa àsọdìyẹ ní gbèsè ayé náà ẹ dákun jàmáà ìmọ̀ fi àmánà fi ṣe yẹ̀yẹ́ ìmọ̀ fojú ẹ̀ fi gúngi aburú tó lágbára ni o mò ń bọ̀ wá bẹ̀ nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ǹjẹ́ ibi ọ̀rọ̀ ọ̀run kíkí nìyẹn a fèrún ráre a pèrún ní nǹkan kan mọ́ àìmọ́ pé ìrun ní nǹkan kan ń tọ́ka sí pé ìgbàgbọ́ náà kò sínú ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa mọ́ ẹ yẹ ká túnbẹ̀ ṣe ká jáde kó nínú ẹni tí ń jàǹbá àmánà ẹ má jẹ́ kí wọ́n pèrún kó tó wá sí mọ́sálásí kí wọ́n pèrún lójú ẹ̀ nǹkan tí ẹni tí ń pèrún sọ mọ́ bá sọ gẹ́gẹ́ bí súnà ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá parí ẹ̀ àdúrà kan wá wà Ànábì ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣe lẹ́yìn ìgbà tó tẹ̀lé apèrún ṣe ó ní khallat lahu shafa'ati yawm al-qiyamah ó lè rí mi kàn mọ́ gbogbo ẹni tó bá ṣe ní Allahumma rabba hadhihi da'wati tamma tó bá ṣe lẹ́yìn ìgbà tí wọ́n pèrún bù ṣe Ànábì ní tó bá ṣe bù ṣe ìṣìpò òun Ànábì ó tọ́ sónítọ̀hún lálùkìyàmà ẹnjá pé ó pọ̀ nu wa ìṣìpò Ànábì ò ní tọ́ sí lálùkìyàmà iṣẹ́ wọn ló tún fẹ́ ṣe. Abáàrí lónìí gbégi náà alájọ́ báyìí lọ́fẹ́ dúró mi ọ̀rọ̀ mi yọ fẹ́ yanjú ọ̀rọ̀ mi lọ́dọ̀ lágbájá ọmọ lágbájá kí la máa ń ṣe àmọ́ lọ bẹ́ẹ̀ pọ̀ láwọn nǹkan kan ní ń pé ń gbà ṣe báyìí ìyẹn ọ̀rọ̀ ayé báwo ni ọ̀rọ̀ àlùkìyàmà gbàdé náà ẹ̀kọ́ wa mọ́sálásí ní nǹkan ọkùnrin lójú ẹ̀ tó wá wá dínkù fẹ́ kírun náà báwo ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣàlàyé òun kíkí fún wa gbà jọmọ́ ẹ̀ ká kọ kọ́lọ́kọ́ kẹ́nu kọ̀ọ̀kan wa máa ṣe ìyẹn lọ níbi ọ̀rọ̀ ìrun níbi ọ̀rọ̀ iṣẹ́ ńkọ́ ẹ wò ní ẹ mọ̀ gbọ́n dìplómù ńláńlá lérí àwọn èèyàn dìplómù tí ò síṣẹ́ lábẹ́ dìplómù tí ò símọ̀ lábẹ́ pé lágbájá dòkítọ́rà ló ní inú nǹkan báyìí inú mẹ̀dísínì nǹkan báyìí bó ṣe máa ń gbọ́ abẹ́rẹ́ fún yàn kò mọ́ à ń fowó fi ra dìplómù fáwọn ọmọ à ń jàmbá àmánà ni wọn nítorí kí ni kọ́mọ náà lè bá a fi dépò tí ó ga ní àwùjọ ọlọ́run máa ń gbìyànjú dépò ẹ̀yin tẹ́ ń fún ní dìplómù alábòsí èèyàn ni ẹ ṣe rárá ọlọ́tún bẹ̀ ṣe àmánà tí wọ́n gbé fún yín ẹ jàmbá ẹ̀ nìyẹn ẹ ṣe rárá tọ́mọ wa gbé wọn náà sípò pẹ̀lú kó mẹ́rìtì ẹ̀ ní òdiwọ̀n ìmọ̀ tó ní àmánà náà gbé fún ẹ má débẹ̀ kó jàmbá mọ́ tọ́mọ wa rìn sí gbé lábájá ọmọ lábájá owó ni bá mi ra mọ́tò báyìí pẹ̀lú iye báyìí dákun má fowó kún mọ́ tó bá ṣe bẹ́ẹ̀ kí ló ṣe ó jàmbá onítọ̀hún nìyẹn wọ́n á ní ìmọ̀ ṣe púpẹ́ fúru ni àṣà fìkan fi kún kan èwo ló fi ń kún kan jẹ́wọ́n ní kò fi kún ni kódà bí tó gbé lágbára dé bẹ́ẹ̀ bá sọ pé lábájá mo ní confiance ẹ̀ 20,000 fund nínú àmánà tó péye ní pé 20,000 náà owó ni nàró ìtọ́kọ sí orí ẹ̀ wọ́n fi pààrọ̀ owó mi o wọ́n á kó sẹ́ńsàn fún ẹ fún àvẹ́ sẹ́ńsàn tuntun náà pé fún ẹ ọ̀wá ni owó nílẹ̀ tuntun kìtẹ̀ ṣẹ́wó náà wọ́n ní kò ṣẹ́ ni àṣẹ́wó ni ẹ àmọ́ fojú fi tí ní àwọn nǹkan kan ìmọ̀ wá ń jẹ́ kí n ta fojú tí níyẹn sẹ́ ìmọ̀ wá ń dàgbà ìmọ̀ ń kẹnu àti ṣe ńlá ìmọ̀ rọ̀ wá lọ́rùn sẹ́ńsàn tí wọ́n kó fún ẹ sẹ́ má ṣe kó fún ẹ bẹ́ẹ̀ ni kò kó fún tòun padà kó ń tọ̀hún wò pé owó tíjọ́ sí ni bẹ́ẹ̀ ni owó tíjọ́ sí ni òun gangan àmọ́ náà pápá nìyẹn
tí wá débi ń pé kí ni ọmọ ọlọ́mọ tí bàbá ẹ̀ gbé fún ẹjọ́ kìíní àná lọ́mọ obìnrin kọ́ àmọ́ náà ni ń gbé ń gbà ọmọ náà ni abẹ́ ẹ̀ mo gbé fún ẹ pẹ̀lú gbólóhùn ọlọ́run ọba ń gbé bá mi tọ́jú ọmọ náà má fìyà jẹ ní gbèsè ayé ìgbà tó wọlé ẹ̀ kí ló dà ó di dàkúdà ẹ fi ara rí lónìí pé àwọn obìnrin ọlọ́mọ kan ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta wọ́n pọ̀ nígboro àyèríjà àyèrí mú ń bá wọn jà ìgbọ́ ló fà ó máa retí ìbáwí ọlọ́run yóò di fún wọn láì bẹ̀ tó bá tó bá. ṣé bó sọ ń kó ti tọkọ ìyàwó fẹ́ ni ó tó láti ṣeré ìgbésí ayé obìnrin wọ́n ní ìwé ọ̀tẹ̀ dáa ìwà tiwọn náà dáa ọ̀dà yẹn sọ fún ẹ nípìnlẹ̀ pé obìnrin sẹ́ ìwà wọn ò dáa nípìnlẹ̀ bọ́dọ̀ náà ni ìwà ò ṣe kí ni kò dáa nípìnlẹ̀ ṣé ohun tó ti mọ̀ yóò tún jẹ́ ológun ni ọwọ́ amọ́mọ yẹn ò lè dà síta wọ́n náà ti gbàgbé tí wọ́n náà ti bímọ èyí tó wá burú jáì tó wá dé ń gbé afẹ́fẹ́ ìyàwó kejì ìyàwó kẹta ìyàwó ilé kó àgbákò ọlọ́run kó bá tọ́wọ́n jọ wá ṣe wọ́n fẹ́ fẹ́ ìyàwó fi kún ìyàwó ó gba fondation yẹ fondation bá bàjẹ́ kí ló tún kù ehun tó fi kan ìyálé ń bọ̀ àfọwọ́n tọ̀hún náà tó bá yẹ kó obìnrin náà bá jọ mí ní sẹ́ ń kẹ́ ẹ pẹ́ ní tí ìlè fẹ́ láyé kò sí ohun tó lè ní ìyẹn máa ń gbé yìí fún ẹni tó jẹ́ atẹ́lẹ̀ ẹnu lé ẹni ni ó gbé sípò ó kàkún tí bá ń kọ́ ọmọ ti bàjá obìnrin mọ́ ní òjòwú ni wọ́n àríwá o ń ta mọ̀ wọ́n mọ̀ nìyẹn tẹ̀rẹ́ yẹn ó tún ṣe dáadáa obìnrin sílẹ̀ wọ́n lè àìlẹ́tàn wa àìgbọ́n wa àìmẹ́tìrìsì tẹ̀rẹ́ wa ní jẹ́ kí wàhálà kó má ṣe kí ni wọ́n ń dábàá mọ́bọ̀ a máa ṣe bí ajá àbí wọ́n ń ṣe bí kìnìún yóò wá dín pé kí ni àwa ní tó gbédé ìfọ́ tí ní fi bàtì ẹ̀yẹ yóò gba ẹ̀ṣẹ́ kísà kọ́dà mọ́ ẹ̀ṣẹ́ ń ṣàpẹ̀ mọ́ mú kọ́ kàtí lọ́wọ́ nítorí ìyàwó mi lé inna lillahi wa inna ilaihi raji'un. ṣé tí bàbá ẹ̀ bá rí ń pọ́n ṣe bẹ́ẹ̀ fún un ṣé fún bàbá náà ó dùn yóò ṣàdúrà fún un à ń yàbá àmọ́ náà ni ayé kí ni wàláhì à ń yàbá àmọ́ náà ni ká tún mẹ́ẹ̀ ṣe dáadáa àyè ta ìyàwó ilé ẹni àyè ta ìpọ̀ tó bá ṣìṣe gan àwọn olùmọ́ni gbójúkó mẹ́ máa ń ra ṣìṣe náà níbi àìmọ́ máa rí yẹn sẹ́yọ́ máa rí bí kí ni ọkùnrin ni mo fẹ́ kó máa retí pé ohun tó ń ṣe yìí bàbá yìí wọ́n fúlámé yóò dá wàhálà lẹ̀ kó wọlé kó fẹ́ ní wọlé kó pàdé ẹ̀kọ́ kí sí ẹ̀kọ́ lọ́dún bílẹ̀ kó jẹ́ nǹkan ń ṣe inú ọpọlọ ń pè é wá yóò kọ̀ ríṣà rẹ̀ kìí ṣe ń pẹ́ wọlé ọkàn bọ́ cravat lẹ́kan náà ni ọ̀rẹ́ lókè ìyàwó ẹ̀ tún lọ́rẹ́ ya Rabbal Alamin ọlọ́run kó gbà wá o à ń jàbá àmọ́ náà ni àṣebó ti yẹ ká ṣe mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìbáyẹn dáàbò yẹ ká tó ṣe ìwọ gan lára tọjọ́ mọ akọ́mọlẹ́kọ̀ọ́ tí àwọn òbí wọn gbọ́mọ wá fún ẹ pé ọmọ wa ní bá wa kọ́ níwèé bá wa kọ́ kéwú àmọ́ náà ni o wàláhì ọ̀tọ̀ ni wípé akọ́mọ ọ̀tọ̀ ní pọ́ mọ́ ò mọ́ ọ̀tọ̀ ní pé à ń fi bík fi ṣìkà fáwọn ọmọ àwọn ọmọ tán kó wá fún ẹ jẹ́ sọ fún ẹ àwọn ọmọ náà gbọ́rọ̀ ìpínlẹ̀ ọmọ nìyẹn gbogbo ẹni tó fẹ́ kọ́yọ̀ láyé ọgbọ́dọ̀ máa ń kọ́ ọmọ tán kúrò kò ṣe kí ni ọgbọ́rọ̀ kí ló fẹ́ ṣe ọ̀fẹ́ kọ̀ ọgbọ́dọ̀ wà nínú agbárí ẹ bẹ́ẹ̀ ẹ tàn sí lọ́rọ̀ àwọn ọmọ àmúgbà táwọn ọmọ náà ṣe bẹ́ẹ̀ wá ọba àmọ́ ọmọ bí ó sì mọ́ náà ni ó sì gba diploma lérí pé òun fẹ́ kọ́yàn àǹfààní diploma ẹ̀dà kọ́dà ọgbọ́dọ̀ mọ́ débi pé tọmọ bá ṣẹ̀ ń gbà mí ìṣẹ́ kí ni Islam sọ nípa pé ìbáwí wo ló yẹ ká lò fún ọmọ kọ̀ọ̀kan lérí ìtàkùn ẹ̀kọ́ kan fi débi ọdún kan tó bá ṣe kẹ́kọ̀ọ́ pa àmọ́ náà nìyẹn jàmọ́ ẹ ká lọ tún bẹ́ ṣe
kọ́lọ́n kó sàmúlẹ̀ nìkan kan wa. afáwa gba Abu Hurairah radiyallahu anhu ó gba ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ Ànábì wa Muhammad ó ní baynama an-nabiyyu sallallahu alayhi wa sallam fi majlisin yuhaddithu al-qawma ó ní ìjọ kan Ànábì wà ní ìjókòó kan nínú àwọn ìjókòó tí wọ́n ń jókòó láyé tí wọ́n ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. ìjókòó náà tó jókòó ńkọ́ ń bá àwọn èèyàn sọ̀rọ̀. an jaa a'rabiyyun faqala ó ní lárúbáwá orókò kan wá dé síbù jókòó náà. kí ló wá ṣe? ń sọ fún Ànábì kí ni mata sáà ń pè rí Ànábì ìgbà wo gangan ní ọjọ́ àkíyàmá ń pè gbà wo gangan ní ọjọ́ tí àkíyàmá fẹ́ dé táyé ó parẹ́. tá bá bìnrin pẹ̀lú ẹ̀ nípa ìbéèrè yẹn kí lásọ òkú nílé ilé ìbàbí yìí ọ̀dẹ̀ ni. kò sí ìbéèrè táwọn èèyàn lè béèrè àfáà ni ó mọ bó ti fẹ́ fún yàn ní èsì. kò gbà bínú kò gba wàhálà. ìwọ ọ̀gá ń bí iṣẹ́ kò sí ìbéèrè tọmọṣẹ́ ò lè bí ẹ̀. ìwọ ló mọ bó ti fẹ́ fún ní èsì. ìgbà tí lárúbá yìí tó béèrè ọ̀rọ̀ wọ́n ní famada Rasulullah sallallahu alayhi wa sallam yuhaddith. Ànábì ó kọ́ntínú ó tẹ̀síwájú ní sọ̀rọ̀ ẹ̀ hatta idha qada hadithahu qala títí ó fi parí gbogbo ọ̀rọ̀ tí ń sọ pẹ̀lú àwọn tí ń bá sọ̀rọ̀. àwa sọ báyìí méjì ni mani sa'ilu ani sa'a tẹlẹni tí ń béèrè nípa ọjọ́ alkiyama lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ rí. lárúbáwá náà wá dáhùn méjì ni ha ana ya Rasulallah èrè Ànábì èmi ni mò ń béèrè nípa ọjọ́ alkiyama. ó sọ bẹ́ẹ̀ fún Ànábì Muhammad. báwo sì sáré bí fún Ànábì ní idha dujji'atil amanatu fantadhir as-sa'a. Ànábì ní tó bá dín pé ìwọ̀n ìdógún a bẹ̀rẹ̀ sí ní ra láre àmójútó mọ́ ká máa rí tọ́jú alkiyama. ẹ̀rí pé sìtánà bí fún yẹn sẹ́ Ànábì ń fi yé ń pé ọjọ́ alkiyama gangan kò ṣe kí ni kò yé o. yas'alunaka 'ani as-sa'ati ayyana mursaha. àmọ́ bí Ànábì ó ti mọ̀ tó fẹ́ sọ ọjọ́ alkiyama pàtó ń gbéjọ báyìí Ànábì ò mọ̀. ọkàn sọ kí làwọn àmì tí a mọ̀ rí tí ó fi tọ́ka sí alkiyama ṣe kí ni ọ̀fi súnmọ́ tó fún ọmọkùnrin náà nìyẹn. ibi ń tọ́ka sí pé ìwọ àfà tá bá bí ẹ lọ́rọ̀ kan tó bá mọ̀ sọ méjì ni ìmọ̀. àkàìmọye àwọn olùmọ̀ tán bí wọ́n láwọn àlọ́ àláàbí kíní kan gbólóhùn náà sọ là adìrì ṣùgbọ́n wọ́n ń bẹ̀rù pé tó ń bá sọ lá adìrì wọ́n náà fáná kò ní ìmọ̀. ọ wà lọkọ rẹ sínú pòblẹ́mù ńlá ọmọ wa ṣe fatuwa bi ghair ilm ọmọ wa sọ̀rọ̀ láyé dé máa ń pàkà tó ń sọ. ó wà ní kíni fadallu wa adallu ó sọ ní ó tún sọ àwọn èèyàn torí tó bá sọ yẹn kọ́ òun làwọn èèyàn ó mú dání tọ́ba wa mú dání tọ́ba ń lo láwùjọ táwọn tó ti nífẹ̀ẹ́ ni o ń gbé àfa yìí kò lè ṣiṣẹ́ sẹ́ eré ẹ̀ ni wọ́n wà wọn ní kan tó fẹ́ ṣẹlẹ̀ nípa ogun tó bá fẹ́ ṣẹlẹ̀ nípa nǹkan náà wọ́n lè para wọn sí eré ẹ̀ ta ló fà á wọ́n ó kẹ́kọ̀ọ́ lára Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. bàtí Ànábì tó sọ báyìí fún ọmọkùnrin náà wà ń bẹ padà kayfa ida'atuha ń pẹ́ báwo líra láre náà kò yé wọn Ànábì ṣàlàyé fún un. Ànábì wa ní idha wusida al-amru ila ghayri ahlihi fantadhir as-sa'a. tó bá dín pé gbogbo ẹnikẹ́ni tí ipò tọ́ sí ta bá ń gbé kò fún pé bá wa ṣe rí ẹ̀ ipò tọ́ sí o kò lè jẹ́ dìrẹ́tẹ̀ kò lè jẹ́ mọ́sálásí tó bá jẹ́ mọ́sálásí dá gbogbo ẹ̀rú kò lè jáfà bẹ́ẹ̀ ni kò lè jẹ́ làdáni àwa ń gbé fún pé ń gbà. tó bá dín pé à ń gbé fún èèyàn bẹ́ẹ̀ ńkọ́ wọn ní yàrá kìyàmà ká mọ̀ retí ẹ̀. yàmá kí ni ṣe yẹ lónìí afẹ́ bí ìmáàmù lé wa ni alkiyama ti dé o. sísọ tánàbí wa sọ kí ló fi fún wa lára ìfi fún wa lára wí ń pé kí ni ẹ̀yẹ ká yí hà padà ká ṣe ní tiẹ̀ ká ṣe káàdọ̀ tí ń pé kí ni àti kó wa kò pẹ́ mọ́ ẹ òbí yẹn ṣe ń kú. wà lọ tẹ àṣẹ mẹ́rin lápèjú níjọ́ míì ẹni pé yẹn 12 mẹ́rìndínlógún náà ń gbé lọ tẹ ìtẹ́pọ̀ wa ti kún ẹ máa pè so ìtẹ́ mi òun ìtẹ́ yẹn kankan sí mẹ́mọ́ òun gbogbo àtàwọn mi alọ́lẹ̀ ẹ̀kọ́ kan ìgbà wo ni èmi náà gba tèmi náà ó mọ tiẹ̀ náà àmọ́ yín ya ẹ bá tún wá wo àwọn ìṣe ní kújù kí ló fà ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ̀ insha Allah. Allahumma a'izz al-islam wal muslimin wa adhill ash-shirka wal mushrikin wa dammir a'daka a'da ad-din rabbana atina fid dunya hasana
وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. قم لصلاتك.